ìdíje Amvca a fẹ́ mọ̀dí tí wọn ò fi fún Ibrahim Chatta Lami-Ẹyẹ-Ọlayinka Solomon ló sọ bẹ́ẹ̀. òṣèrébìnrin ilẹ̀ wa kan Ọláyínká Solomon tọ́pọ̀ èèyàn mọ̀ sí Ògo Mushin ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ àwọn alákòóso iléeṣẹ́ African Magic tí wọ́n ṣètò àmì ẹ̀yẹ fáwọn òṣèré tíátà, àwọn adarí eré àtàwọn òǹkọ̀tàn lórí ìdí tí wọ́n ṣe dẹ́yẹ sí gbajúgbajà òṣèrékùnrin tí kò fẹ́rẹ̀ sí ipa tí kò lè kó nínú eré Ibrahim Chatta tó tún jẹ́ bàbá ọmọ ẹ̀ lásìkò tí wọ́n fàmì ẹ̀yẹ dá àwọn èèyàn yòókù lọ́lá lálẹ́ ọjọ́ sátidé 20 oṣù karùn-ún ọdún yìí. Lórí ẹ̀rọ ayélujára ẹ̀ ni Ọláyínká gbé fọ́tò ibi tí Ibrahim ti kópa takuntakun nínú sinimá àgbéléwò Agẹṣinkólé tí Fẹ́mi Adébáyọ̀ ṣe sí. Ó ní ẹ̀yin náà ẹ wo nǹkan, kí ló dé tí wọn yóò ṣe yọ Ibrahim Chatta kúrò nínú àwọn tó yẹ kí wọ́n fún Lami-Ẹyẹ Amvca gan-an. Tá a bá ń sọ̀rọ̀ òṣèré tó lè paradà tí yóò sì dára àwòyanu oríṣiríṣi nínú eré, Ibrahim ní ká gbé e fún, àgàgà nínú ipa tó kó nínú eré Agẹṣinkólé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń ṣe àkóso àti agbátẹrù àmì ẹ̀yẹ African Magic àti multi-choice group, ẹ jẹ́ ká mọ nǹkan tẹ́ ń wò láti mú àwọn tó tọ́ sí. Obìnrin ọlọ́mọ méjì yìí béèrè ìdí tí wọ́n ṣe yọ Chatta sẹ́yìn tí wọn ò forúkọ rẹ̀ sí ara àwọn tí àmì ẹ̀yẹ náà tọ́ sí níwọ̀n ìgbà tí sinimá ọ̀hún àti díẹ̀ nínú àwọn akópa eré náà wà lára àwọn tí wọ́n yàn fún àmì ẹ̀yẹ ní gbígbà. Ọláyínká ní òṣèré tó ní ẹ̀bùn láti kópa oríṣiríṣi nínú eré ni Ibrahim Chatta, ó sì yẹ kí wọ́n fi orúkọ rẹ̀ sára àwọn tó ṣe dáadáa jùlọ nítorí ipa ribiribi tó kó nínú fíìmù Agẹṣinkólé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ̀rọ̀ lórí ìbéèrè Ọláyínká yìí nígbà táwọn kan ń bú àwọn alákòóso ètò náà bí alátẹnujẹ tó jẹ́ pé owó táwọn èèyàn kan fi ń dí wọn lẹ́nu ni wọ́n fi ń yàn wọ́n. Àwọn míín sì ní bí wọ́n bá fún un Lami-Ẹyẹ bí wọn ò sì fún un, ọ̀gá ni Ibrahim Chatta lọ́jọ́kọ́jọ́ nítorí kò sí ipa tó kó tí kò ṣe ní àṣegbàyì nínú àwọn eré tó ti ṣe. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.